irú kí tún wá lélẹ́yìí Badmus gbọmọ́ná níbi tó ti ń rí pátákó ìpolówó ọjà sáàrin ìlú. Àdúrà gbogbo èèyàn ni pé kí Olúwa má fi àtijẹ wa síbi tó nira rárá, àti pé ohun tá a fẹ́ jẹ là ń wá ká má pàdé ohun tó máa jẹ wá. Àdúrà yìí ni kò jọ pé ó gbà fún olóògbé Badmus ọlá láàárọ̀ kùtùkùtù ọjọ́ ọdún kérésìmesì tó wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2023 yìí, pẹ̀lú bí ọmọkùnrin náà ṣe pàdé ikú òjijì lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lágbègbè Kájọlà níjọba ìbílẹ̀ Owódé Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn. Àwọn tọ́rọ̀ náà ṣojú wọn sọ pé àwọn kan ni wọ́n gbé iṣẹ́ fún olóògbé yìí pé kó bá àwọn rí pátákó ńlá kan tí wọ́n fi máa ń polówó ọjà mọ́lẹ̀. Ṣùgbọ́n Badmus kò ṣàkíyèsí pé iná mọ̀nàmọ́ná wà lára irin tó wà lára pátákó náà. Èyí ló farakàn tí iná fi gbé e tó sì gbẹ gbogbo ẹ̀yà ara olóògbé náà tó sì kú kó tó di pé wọ́n gbé e délé ìwòsàn rárá. Wọ́n ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ náà ní ìṣẹ̀lẹ̀ burúkú náà wáyé. Nínú àlàyé ẹni náà ló ti ní pátákó ńlá tí wọ́n fi máa ń ṣèpolówó ọjà ní ilé-iṣẹ́ kan ní kí olóògbé náà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ bá àwọn yọ kí wọ́n sì fi òmíràn síbẹ̀ padà. Wọ́n ti yọ èyí tó wà níbẹ̀ kúrò, wọ́n sì ti ń gbìyànjú láti rí tuntun mọ́bẹ̀. Ní irin tó wà lára pátákó ọ̀hún bá ṣèèṣì lọ kan wáyà iná nẹ́pà. Lójú ẹsẹ̀ ni iná ti gbé olóògbé náà tó sì kú pátápátá kó tó di pé àwọn ọlọ́pàá tí wọ́n lọ fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó létí wá gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé lóòótọ́ ló wáyé lọ́jọ́ ọdún kérésìmesì ìyẹn ọjọ́ 25 oṣù yìí lágbègbè Kájọlà níjọba ìbílẹ̀ Owódé Ẹ̀gbá ní ìpínlẹ̀ wọn. Àgbọ́ pé mọ́ṣúárì kan tó wà ní ọsibítù Ìdẹ̀ra ni àwọn ọlọ́pàá gbé òkú rẹ̀ lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.